àbáṣepọ̀ wa pẹ̀lú àwọn Fúlàní àwa Yorùbá kí ni àbáṣepọ̀ wa pẹ̀lú àwọn Fúlàní? ẹ ṣe àjọṣepọ̀ wa pẹ̀lú Fúlàní ó dàbí omi àti kí ni mo lè pè é nǹkan tó yẹ pé nǹkan tí ò lè mix together. ṣé rí Fúlàní ti wà ní wa ti pẹ́, kì í ṣe èní kì í ṣàná, wọ́n ti wà 100 years ago. látòrí Àfọ̀njá the first person tó kó bá Yorùbá ó ní Àfọ̀njá. Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ nígbà yẹn, Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ó ló ṣe ọ̀tẹ̀ pẹ̀lú Aláàfin láti lé Aláàfin kúrò lórí oyè. Ló ṣe invite Álímì dẹran dé Ìlọrin ni. Ó dẹ̀ gbà láàyè pé kó máa dẹran ní kọ́nà kan. So òun àti Aláàfin dẹ̀ ní wàhálà. Ó dẹ̀ wò pé òun fẹ́ yanjú Aláàfin torí ẹrù Aláàfin ń bà á, k'Aláàfin má kà mọ́bẹ̀ yẹn. Ó ní láti pe Álímì pé kó bá wọn ránṣẹ́ sáwọn ọmọ ogun ẹ̀ ní Sókótó láti wá gbìjà òun. Ìyẹn náà dẹ̀ ránṣẹ́ sáwọn ọmọọṣẹ́ láti Sókótó, ọlọ́kọ̀ọ́jú ìjà bá Aláàfin, wọ́n lé Aláàfin kúrò, wọ́n pa gbogbo wọn lọ́yọ̀ọ́, wọ́n kọ́ńkà Ọ̀yọ́, wọ́n padà sí Ìlọrin. So Álímì máa ń fi wọn jagun kiri. Létà àgbà tí ò sógun mọ́, kò sí nǹkan táwọn yẹn fẹ́ ṣe, Álímì máa ń fún wọn lówó. Létà wọ́n bẹ̀rẹ̀ sí ní jalè, wọ́n bẹ̀rẹ̀ sí ní rape, gbogbo tá ń ṣe ní ìsìn ti ṣe láyé ìgbà yẹn. So ọwọ́ Álímì ò ká wọn mọ́. Gbàtà Álímì wá pé àbí tí ọwọ́ Àfọ̀njá ò ká wọn mọ́. Gbàtí Àfọ̀njá wá pé Álímì pé kó kọ́ṣọ̀nà àwọn ọmọ ẹ̀ wípé òun máa lé wọn dànù pé kíní kan wọ́n wò pé kó tó di pé Àfọ̀njá dojú ìjà kọ àwọn dojú ìjà kọ Àfọ̀njá ni. So wọ́n ti gba Ìlọrin mọ́ Àfọ̀njá lọ́wọ́ nìyẹn. Ó tó fà tí Fúlàní fi ń jẹ ọba ní Ìlọrin títí di èní. Kì í ṣe Yorùbá ló ń jọba ní Ìlọrin o, ní gbogbo Kwara the only place tó ti ń jọba ní tí Yorùbá ti ń jọba ní Ọ̀fà lọ sí òkè bẹ́ẹ̀ yẹn. Ṣé láti Ìlọrin wá sí ọ̀nà kí ló Lọ́kọjá, Haúsá ló ń jọba ń bẹ nílẹ̀ Yorùbá. So àwọn Fúlàní kan dẹ̀ wà tó jẹ́ wípé a ti rò pọ̀ mọ́ra, bóyá fẹ́ ọmọ wa ni, bóyá wà fọmọ wọn, tàbí pọ̀ ti wà bóyá bíi 100 years 200, torí àwọn kan wà tó jẹ́ pọ̀ ti wà ní àárín wa for 200 years. Fúlàní yàtọ̀ sáwúsá. So àwọn yẹn ti wà. So nísìnyí tán dé ìwà wọn tán wù wọn ò ṣẹ̀ṣẹ̀ máa wù, torí wípé wọ́n rí wípé Yorùbá number 1, Yorùbá máa ń gbàlejò mọ́ra. Number 2, Yorùbá ò ní a máa ń dìtẹ̀ ara wa o, a máa ń jẹra wa lẹ́sẹ̀, but Yorùbá ló dáa jù. Ṣùgbọ́n ẹnu Yorùbá ò kò, Yorùbá ẹnu wa ò kò, Yorùbá ní torí tẹ́nu wa bá kò, báwo làwọn kan ṣe máa wá látòkè kan láti wá gbógun tì wá? Àbà ṣé Yorùbá lè lọ sí ilẹ̀ Haúsá ní ìsìnkú tàbí Sókótó kó ní òun fẹ́ lé Sultan? Kò tó bẹ́ẹ̀, Yorùbá ò tó bẹ́ẹ̀. Àwọn Yorùbá tó ń gbélé Haúsá wọn ò tó dán nǹkan tí àwọn ń dánwò bí. Ṣẹ́ẹ̀rẹ̀ rí gbogbo nǹkan tí àwọn Fúlàní herdsmen yẹn ń ṣe, gbogbo ẹnu ni mo fi sọ, Yorùbá wà lára àwọn tó ń tì wọ́n lẹ́yìn. Torí kò possible fún olè kó wọnú ilé. Olè tó bá wọnú ilé èèyàn ó ní ọwọ́ onílé nínú, ó ní ọwọ́ èèyàn kan nínú. Ẹ wọlé Chief Sunday Igboho tán lọ́jọ́, mo bí yàrá ìyá Fúlàní kan jáde kó wá jólé nínú ìgboro. Àwọn Yorùbá àwọn èèyàn wa náà lọ ṣe kinní yẹn. Ok, ẹ wo bí tá bá jiyàn gbé, tá béèrè owó lọ́wọ́ ẹ̀ tí ò rówó fún wọn, wọn á pa, wọn á ní wọn á ta páàtì ẹ̀. Ẹ jọ ọ̀sẹ̀ ń gbé páàtì ẹ̀ lọ sí Sókótó ni àbọ̀ ń gbé lọ Kánò, kì í sáwọn Yorùbá náà ló rà lọ́wọ́ wọn bẹ̀. So ó dìgbà tí àwa gan bá kọ́kọ́ yọ àìdá àárín wa ṣẹ́gẹ́tẹ̀, àwọn èèyàn tí káwa gan kọ́kọ́ clean nínú ilé náà first,
ṣé ẹ tábà kàn ní pé ẹgbẹ́gun ti Fúlàní gbì lójijì pé kíní kan ibi tẹ́ ẹ bá lé ambush sí fún wọn Yorùbá ló máa sọ bí tẹ́ ẹ wà tá bá gbẹ̀yìn wá káwa mọ́bẹ̀ tí wọ́n á pa gbogbo wa dànù so ṣùgbọ́n tá bá kọ́kọ́ rí àwọn àìdá àwọn sọ̀ǹda nínú rẹ̀ sí so ńgbà tá bá kọ́ clean ara wa first ok ẹ wo irú nǹkan tó lóye ìgbọ́n Sunday Igboho ṣe tá bá rí 1000 rú ẹ̀ ṣé Fúlàní lè dúró ní tá bá rí 100 irú Sunday Igboho lásán ṣé Fúlàní lè dúró ní wọn ò bí ìyá wọn rè ńgbẹ̀yìn ẹyọ kan tó dìde tó dẹ̀ gbógun gbígbógun tó dẹ̀ ìgbésẹ̀ dẹ̀ ó dẹ̀ mì gbogbo Nàìjíríà tó dẹ̀ jẹ́ pé ó mì àwọn ìjọba gan gbogbo àwọn ìjọba tó ti sùn ìgbésẹ̀ Sunday Igboho ó mì wọ́n wípé àwọn sùn ìgbà yẹn lọ́sẹ̀ ń ṣe àwọn mítìn kan lọ́sẹ̀ ń ṣe àwọn nǹkan kankan ẹ wo àtijọ́ tó ti ń pààyàn ẹ wo àtìgbà tó ti ń gba ransom ní ilẹ̀ bàbá wa tó ń gba ransom lọ́wọ́ ọmọ wa tó ń gbé ṣẹ́ni pé nǹkan ọ̀dọ̀tí ni ẹ wo Haúsá àjọba nílẹ̀ Yorùbá ààfin ẹ̀gán máa dájú ààfin ọba ìlú yẹn lọ ẹ wo eléyìí sákìn àbí kí ni ti Èkó yẹn ààfin ẹ̀ dájú tó yẹ kán lọ tẹ bá dẹ̀ rí àwọn ẹ̀ṣọ́ tó bá ń jáde mọ́tò bíi 400 ló máa tẹ̀lé mo ti bá pàdé ní patí kan rí tó dẹ̀ jẹ́ wípé tí ìbá ṣe pé olúwẹ̀ dúró déédéé wọ́n fẹ́ fún ní recognition ju àwa tá a jẹ́ Yorùbá lọ ẹ wo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé Yorùbá lè dán yẹn wò lọ́dọ̀ wọn àwa Yorùbá ẹnu wa ò kò a gbọ́dọ̀ jẹ́ kẹ́nu wa kọ́ kò ìyẹn la fi lè ṣẹ́gun wàhálà àárín àwa àti Fúlàní now ìjọba dẹ̀ gbọ́dọ̀ ṣe òfin because ó yẹ kí ìjọba mọ tó tọ́ torí ní ayé kó tó di pé òyìnbó dé ọba ló ń pàṣẹ irú wa la lè pàṣẹ kí ló lè pàṣẹ but nígbà tí òyìnbó dé tán kọ́ńkà wa wọ́n wá wò wípé òfin tán lò bíi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé àwọn lè gbà pé kí àwọn ọba yìí kan máa control àwọn kí èèyàn dúdú kó máa control funfun náà wá yí òfin wa padà wípé gbogbo ọba ń kọ́ abẹ́ ìjọba náà wà ṣé wọ́n ń pè ní gọ́ọ̀mẹ̀ntì dáìgbà kó tó di pé òyìnbó dé wọ́n sọ pé ìjọ àwọn ọba congregation of kings ìjọ àwọn ọba yes tó ń ṣe ìjọba kì í ṣe pé ọba kan déédéé wà ṣé ní ìṣèjọba bá rí pé àwọn kan máa ń wá sórí social media wọ́n máa bú ọba òṣèlè ọba òṣètọ̀hún agbára wo ni ọba ní àárín gọ́ọ̀mẹ̀ntì láàrin ìjọba ìsìn kan ti change but àwọn òyìnbó náà bà kíní yẹn jẹ́ ohun tí dábàá tó padà sí bí a ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọba tá à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé ọwọ́ ọba ni agbára wà tá a bá padà sórí ẹ̀ èyí gárí wípé ìlú máa dùn even though bá ṣe sọ pé a fẹ́ pé yà yìí ṣé tá a bá padà sí bá a ṣe ṣe ẹgbà bẹ́ẹ̀ á ti dùn jù ọba ló máa pàṣẹ ọba ní ẹnu nísìnyí ohun tó bá lè ṣe ni pé kó advise government bó bá wù wọ́n náà lè gbọ́ tó bá wù wọ́n ó lè má gbọ́ ọba ò lè pàṣẹ fún wọn ṣùgbọ́n àwọn èèyàn máa bú ọba pé wọ́n jókòó tẹ́tẹ́rẹ́ wọ́n ṣe kíní kan ṣé wọn pé wọn ò bí àwọn yẹn dáa ni because ẹni tó bá bí dáa láti ilé ẹ̀ kò lè ever tanu sí àgbàlagbà ká tó ṣẹ̀ṣẹ̀ sọ pé ọba ìránṣẹ́ Olódùmarè ìránṣẹ́ Ọlọ́run ni ọba lórílẹ̀ Ọlọ́run ò ní wá sílẹ̀ ṣùgbọ́n ó máa ní aṣojú tó jẹ́ wípé ó máa bá àwọn èèyàn ṣe iṣẹ́ tó yẹ kó ṣe tí bá ń ṣe anything nísìnyí Ọlọ́run ló rán mi láti máa ṣe bí mo ṣe jókòó sáàrin yín nísìnyí Ọlọ́run ló rán mi wá láti wá jókòó síbí pé ọgbọ́n kan tàbí méjì àjọ máa rí kọ́ láàrin ara wa so ọgbọ́n tí mo rò pé a lè dá nìyẹn ká kọ́kọ́ yanjú ọ̀rọ̀ ara wa nulẹ̀ ká wá àwọn tí ò dá láàrin wa ká kàn ṣe alamí àwọn tí ò dá láti ibẹ̀ tán bá arrest wọn ẹ̀ rí pé àwọn Fúlàní wọ́n sá lọ mo dẹ̀ tún fẹ́ sọ kíní kan kó tó di pé mo kúrò lórí pọ́ǹtì yẹn ní àwọn bàbá wa ní ayé àtijọ́ tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ó ní ìtàn máa ń ṣe wọ́n ń pè kíní kan wọ́n á yán ọ̀nà bóyá ọ̀nà kò tèmi ń sìn máa yán ọ̀nà ìlú wọn á yán ọ̀nà tí Fúlàní máa ń bọ̀ tán dẹran wọn bóyá 100 náà kó bí 50 kú tí another one náà wá 20 kú tẹ́lẹ̀ tún wá 30 kú ṣé
a máa ṣe máa jagun kó tó di pa lé wọn dànù a ní ìdá ti jagun fúnra wọn náà máa sá agbára yẹn wà nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ọ̀làjú ó ti fẹ́ gbà ẹ wo eléyìí nísìnyí ẹlòmíì tó bá lọ ilé ológun á lọ lálẹ́ pásítọ̀ míì á lọ ilé ológun àfọ̀ṣẹ́ á máa fi ṣiṣẹ́ ní chọ́ọ̀chì àfáà míì á lọ gba oògùn á máa fi ṣiṣẹ́ fáwọn èèyàn á máa rí bẹ́ẹ̀ á máa ṣiṣẹ́ á máa jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n oyún ń tì láti sọ pé oògùn ni mo lò á ní òun ka Kùránì ni ló jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ìyẹn náà ní wípé bíbélì tí mo kà lé ẹ lórí ló jẹ́ kó rí bẹ́ẹ̀ kí ló dé tún ṣe rí bẹ́ẹ̀ torí pé ńgbà tí òyìnbó dé wọ́n ti bà ẹ̀sìn wa jẹ́ fún wa gan wọ́n ní ok nígbà tá a kéré ní school wọ́n ní don't speak vernacular má sọ èdè má sọ èdè tí wọn ò gbọ́dọ̀ gbọ́ lẹ́nu èèyàn wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ ìwọ náà dẹ̀ ń sọ èdè bàbá àti ìyá ẹ òyìnbó dé ó ní èdè yìí wọn ò gbọ́dọ̀ gbọ́ lẹ́nu èèyàn èdè rádaràda ní ò gbọ́dọ̀ máa sọ lẹ́nu àwa náà dẹ̀ gbọ́ nígbà tá a kéré tí ẹnìkan bá ti sọ Yorùbá class hey don't speak vernacular ẹ wò ìbàjẹ́ ni wọ́n dẹ̀ gbé ìbàjẹ́ yẹn wò wá torí òyìnbó rí gbogbo agbára yẹn wọ́n dẹ̀ mọ̀ wípé agbára yìí agbára tó ń ṣiṣẹ́ ni wọ́n dẹ̀ twist ẹ̀ wọ́n dẹ̀ bàjẹ́ mọ́ wa lọ́wọ́ torí pé kán lè rọ́nà lọ so ẹ ṣe mo gbọ́. ẹ ṣé gan kábíyèsí ẹ ṣé gan sà ẹ ṣé ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè kẹrin tí a máa béèrè lénìí kí ló fà á tí àwọn ọmọ Yorùbá tí a fi rí àǹfààní ìjọba jẹ tó jẹ́ pé kò sí kọ́ńtì tẹ́ máa dé báyìí ẹ máa rí Yorùbá ẹ máa rí Ìgbò ṣùgbọ́n àwọn Haúsá ti tiwọn Nàìjíríà náà máa ń jókòó sí kí ló fà á táwa Yorùbá ò fi rí àǹfààní ìjọba jẹ. ẹ ṣé mo dúpẹ́ gan ṣe rí pé Yorùbá ṣe bá sọ pé wá Nàìjíríà à ń tara wa ni kí ló ń jẹ́ wá Nàìjíríà ohun tó bá pè ní one something á jẹ́ pé èdè kan ni gbogbo yín sọ ókè nísìnyí Yorùbá ò lè sọ Haúsá ò lè sọ Yorùbá Ìgbò ò lè sọ Yorùbá bí ò lè sọ Ìgbò a lè sọ pé wá Nàìjíríà no tá bá sọ pé country kan èdè kan ni gbogbo yín gbọ́dọ̀ máa sọ ní Amẹ́ríkà bí Amẹ́ríkà ṣe tóbi tó yẹn Amẹ́ríkà ó tó Nàìjíríà sí London ó tó gbogbo Europe papọ̀ mọ́ Nàìjíríà Amẹ́ríkà jù bẹ́ẹ̀ lọ èèyàn rìnrìn 15 hours by here ní Amẹ́ríkà tó bá kúrò Nàìjíríà tó ń bọ̀ London just 6 hours ni tó bá kúrò Amẹ́ríkà tó bá kúrò Nàìjíríà tó bá kúrò Nàìjíríà tó ń bọ̀ London 6 hours ni tó bá kúrò Nàìjíríà tó ń lọ sí Dubai 8 hours ni ní tó bá kúrò ní Atlanta tó ń lọ sí Hawaii 15 hours ni tó bá kúrò ní Atlanta tàbí New York tó ń lọ sí California is 5 hours some other not Washington DC Washington State 8 hours ni Vancouver 8 hours within Vancouver is in Canada look at that now countries tó pọ̀ náà papọ̀ ló di United States of America wọ́n dẹ̀ wá make sure wípé one language làwọn gbọ́dọ̀ máa sọ òun náà dẹ̀ sọ English wọ́n yàtọ̀ sí ti London if I want to say I'm going now in London say I'm going back to my school tàbí in America say how will I go back now I ain't go so ó yàtọ̀ wọ́n dẹ̀ ṣe tí gbogbo ara wọn lè máa gbọ́ nǹkan tó jó díjọ sọ ẹ wo Spain tẹ́ bá dé Spain nísìnyí tó bá ń bá wọn sọ English wọn láwọn ò gbọ́ ó gbọ́ o ṣùgbọ́n ó fẹ́ kó ṣèdè lú òun tó wá bá òun níbẹ̀ tó bá dé France ó fẹ́ kó sọ èdè lú òun tó wá bá òun níbẹ̀ ṣùgbọ́n nígbà tá a bá dé Nàìjíríà tẹ́ bá ń sọ pé kínní tó bá ń sọ English tó bá jẹ́ ẹni tó ní kò gbọ́ English láti kò gbọ́ wọn á ní fucking illiterate why are you calling me illiterate ṣé torí pé kò lè sọ òyìnbó yẹn beggars on the street ó ń sọ ní London junkies ó ń sọ torí pé díẹ̀ ni òyìnbó ń ṣèdè wa Yorùbá ní èdè tiwa so tí wọ́n jẹ́ wípé Nàìjíríà ń gbọ́dọ̀ ìpín sí mẹ́ta gbogbo ẹni mo fi sọ ẹ wò ó gẹ́gẹ́ bí question tẹ́ béèrè
tẹ́ bá lọ sí ìlú òyìnbó Ìgbò àti Yorùbá nìkan ló máa ń hòzù ṣe pé Benin ara Yorùbá ló wà so Western region and Eastern region àwa nìkan ni à ń jìyà ẹ wo àwọn Haúsá wọn ò ní kàwé wọn ò ní ṣe nǹkan kan wọn ò ní they are not professionals now but tẹ́ bá dé ìlú òyìnbó tẹ́ bá wá kàwé nígbà kan wá kàwé ọ̀kan wá ṣe shopping kan sọlúdé wá lẹ́yìn yẹn ọlọ́pàá kan ti béèrè lọ́wọ́ mi rí náà wípé òun máa ń rí Yorùbá òun máa ń rí Ìgbò wípé òun ò rí Haúsá rí mọ́dẹ̀ ní 3 tribes ló wà Nàìjíríà ó lóun dẹ̀ ti lọ Nàìjíríà rí tóun rí mo ní yes mo ní bó ṣe rí nìyẹn mo ní àwọn máa ń wá láti wá kàwé ní ó ní wáì tó rí bẹ́ẹ̀ ojú tì mí láti sọ mo ní because nígbà táwọn colonists dé àwọn British náà invade Nigeria wọ́n ti wo tribes mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wo àwọn wo ló gbọ́n jù bàtà báwo lọ́wọ́ sọ̀rọ̀ tán ṣe meeting pẹ̀lú wọn tán rí Abubakar wọ́n invite Abubakar ní Sultan of Sokoto gbà yẹn Awólọ́wọ̀ pẹ̀lú Akíntọ́lá Zik Nnamdi Azikiwe and one other person mo ti gbàgbé ẹ̀ bàtà àwọn òyìnbó ṣe meeting pẹ̀lú wọn wọ́n wá notice pé eléyìí tó jẹ́ Yorùbá ó gbọ́n gan Ìgbò yóò gbọ́n wọ́n rí wípé Abubakar yẹn ń tiẹ̀ gbọ́dọ̀ gbọ́rin èdè díẹ̀ wípé òun làwọn lè lò láti lè achieve gbogbo nǹkan tí àwọn ń fẹ́ bí tí àwọn bá gbé agbára fún irú Awólọ́wọ̀ yìí tàbí Nnamdi Azikiwe sàrà ni wọ́n ṣe yí kinní yẹn nìyẹn tán ṣe gbé sí northern side ẹ rí i pé lára plate wọn máa ń kọ pé born to rule ọ̀rọ̀ wèrè so tó bá jẹ́ wípé òótọ́ a jẹ́ one Nàìjíríà báwo ni tribes kan ṣe máa gbádùn tribe kan ṣe máa gbádùn ju the other 2 tribes lọ tó bá rí okay lọ sí bank lọ wo bank manager tàbí director tàbí ẹni ajẹ́ Ìgbò àwọn tí lè bá wọn níbi tí wọ́n ti lè kówó jẹ okay tó bá award contract Abuja ní ìsìn wọ́n award contract fún Haúsá ta contract yẹn torí kò mọ tó fẹ́ ṣe ewu orú nǹkan bẹ́ẹ̀ yẹn á tà òun ò ní ṣe nǹkan kan agba ransom ẹni country ò dá ẹni tó gba contract náà èlò náà fún òun náà wò pé ṣé òun fẹ́ ṣiṣẹ́ lásán ni òun náà mú ìdajì owó á kàn fi ṣe àjàbàkúṣẹ́ Nàìjíríà dá nìyẹn so tribes mẹ́tẹ̀ẹ̀ta yẹn tribe kan ló gbádùn which is northern side torí pé ọwọ́ wọn ni ìjọba Nàìjíríà wà so ọ̀ǹtí tábà tó péyà Yorùbá tó lè gbádùn ní Ìgbò tó lè gbádùn sẹ́rí lẹ́yìn yẹn mi ò rí bá a ṣe lè rọ́nà lọ. ẹ ṣé o bàbá wa kábíyèsí Ọlálékan Fásisìn Ọlọ́run á jẹ́ kí a rí yín pẹ́ ìbéèrè karùn-ún tí mo fẹ́ béèrè torí a ti ń gbà ní àsìkò ní ọ̀pọ̀lọpọ̀ ìjẹ́ sí Yorùbá lè dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ṣé a lè dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. lágbára Ọlọ́run a lè dá dúró kí ló dé tá a lè dá dúró a lè dá dúró dáadáa gbogbo nǹkan lọ́lọ́run fún wa láti lè dá dúró a ní ọrọ̀ ajé tá a máa sọ pé gold marble oil àní but jàgídíjẹrá pọ̀ ní àárín Yorùbá ṣẹ́rí nǹkan mẹ́ta la gbọ́dọ̀ mú kúrò tá a bá fẹ́ dá dúró number 1 ṣẹ́rí àwọn jẹgúdújẹrá a gbọ́dọ̀ kọ́kọ́ kúrò that's number 1 number 2 ọgbọ́n àgbọ́njù kì í jẹ́ kọ́wọ́ èèyàn tó nǹkan tó bá ń fẹ́ because tó bá ti gbọ́n jù wàá gbọ́n ju ara ẹ lọ so ọwọ́ ẹ̀ ò ní ba nǹkan tó yẹ kọ́wọ́ ẹ̀ tẹ̀ that's number 2 ṣẹ́rí number 3 ìwò tribalism Yorùbá lónìí ẹlẹ́yàmẹ̀yà ọ̀rọ̀ sọ pé ọkẹ́ àti ìpín Èkó tí ń sọ pé àwọn òsì lára Yorùbá nation àwọn Benin tí ń sọ pé àwọn òsè Yorùbá o àwọn kan tí ń sọ bẹ́ẹ̀ àti ìpín nìyẹn o
tá a bá wá pín tán kọ́ báwo ni o sì fẹ́ rí tá a bá dẹ̀ pín ẹ̀rí pé èdè kan ni gbogbo wa máa sọ kò sí bí Yorùbá nation ṣe fẹ́ wà tá à ní gbé ohun tá àdìjọ ń sọ fúnra wa and ní school wa gbogbo subjects wọ́n máa kọ́ àwọn ọmọ wa ní Yorùbá ni English ni wọ́n ní English language as a subject geography Yorùbá náà máa kọ́ history Yorùbá gbogbo nǹkan science Yorùbá ẹ wá wo outcome ẹ rí bí kíní yẹn ṣe máa jáde tó bá àwọn ọmọ wa ṣe máa bí kíní yẹn ṣe máa yé wọn torí thinking language wọn lè fi ń kọ́ wọn so nígbà tó bá fi máa graduate tó bá fi máa bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí ẹ discover wípé Yorùbá nation will be the best. That's number one. Number two, tabadẹ ti mú ẹlẹ́yẹ̀mẹ̀yà kúrò wípé ààrẹ Èkìtì lélẹ́yìí ààrẹ Ọ̀ṣun lélẹ́yìí ààrẹ Ọ̀yọ́ lélẹ́yìí no tábà ti ríra wa bí nǹkan kan náà torí àwa la máa ń abàjẹ́ gan ṣe bá rí Yorùbá ń bì kan nísìn tó bá ti mọ̀ pé Yorùbá ni ẹ kò ní sọ Yorùbá mọ́ English ló máa sọ torí pé kò fẹ́ ràn ẹ́ lọ́wọ́ kò fẹ́ kó mọ̀ pé Yorùbá lòun bọ́tẹ́ bá rí Igbo excellent tí Igbo bá rí Igbo ẹgbẹ́ kedu kọdùn gbogbo tí ẹni yẹn bá fẹ́ kó ṣe fún a ṣe fún tẹ́ bá dẹ̀ rí Haúsá náà àwọn náà kí ni Fúlàní fi rí gbogbo nǹkan tó ń ṣe torí wípé tí Fúlàní kan bá ti rí Fúlàní kejì kò fẹ́ mẹ́ni tó bì ó ti rí bí ọmọ yẹ á gbìjẹ ṣùgbọ́n Yorùbá tó bá ti rí pé Yorùbá lélẹ̀ á ní mi ò fẹ́ kó mọ̀ pé Yorùbá ni mí o Yorùbá ló máa bá sọ á máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ padà ní English just because of what torí ọgbọ́n àgbọ̀jù àjọra wa lójú jù ẹni tó bá rọ́nà lọ kò ní fẹ́ kọ́ ọmọ nìkejì dìde kó lè máa rí ránṣẹ́ Yorùbá ló nìyẹn Igbo ó máa serve ọ̀gá ẹ̀ níjọ́ tí ó bá dẹ̀ ti di èèyàn ọ̀gá ẹ̀ máa rí bí èèyàn ni á yàṣẹ́ fún á fún lówó kó fi bẹ̀rẹ̀ business ẹ̀ ẹni ẹ̀ náà dẹni tó ń kọ́lé ọ̀gá ẹ̀ á ló bá ṣí á lí Yorùbá tó bá ti di pé ó ti rọ́wọ́ mú báyìí tàbí pé ó fẹ́ máa rọ́wọ́ mú á wò pé àwọn iṣẹ́ tó ń ran ẹ̀ ò ní lè máa rí rẹ mọ́ àwọn bó ṣe ń sakọ́ wájú ẹ̀ òun ò ní lè máa sakọ́ mọ́ program tí mo wá mo mọ̀ wá láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé kò sẹ́ni tó ga níwájú Ọlọ́run kò síbi tó bá pè ẹ́ sí tó gbọ́dọ̀ má lọ ẹlòmíràn sọ pé ọba lòun kí ló fẹ́ lọ ṣe nírú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn ibi tó ti yẹ kán bó ló ti yẹ kán rí ẹ bí kì í ṣàárẹ̀ àwọn ènìyàn láti jẹ́ kẹ́ ìdíjọ sọ̀rọ̀ láàrin ara yín bó náà ti fẹ́ rí ẹ so gbogbo eléyìí tá bá ti mú kúrò Yorùbá nation á dúró. ẹ ṣé gan kábíyèsí Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà tí í ṣe ìbéèrè nọ́mbà 6 tí mo máa béèrè lọ́wọ́ ọba wa ni pé nínú ìwà wa àtijọ́ àti ìwà wa ayé òde òní èwo gan ni ẹ̀sìn kópa níbẹ̀ ìwà tá à ń wù láyé àtijọ́ àti ayé òde òní èwo ni ẹ̀sìn kópa níbẹ̀. ìwà ayé òde ìwà ayé òde òní ló burú jù kò sí ìbẹ̀rù mọ́ ẹ wò láyé àtijọ́ ibi tí ìbẹ̀rù wà tí olè bá bẹ́ wọlé ọ ní olè tó bẹ́ wọlé ọ ní kí ẹ ó kù kan níta àbí ní òde òní olè ló máa jí onílé olè á wọlé á jí onílé á ní níbo lẹrù ẹ wà òun ló máa wá obì tó wó wà lọ gbé wá fólè olè á tún wo ìyàwó ilé onílé á tún lóun fẹ́ bá sùn so torí pé kí ni kò sí bẹ̀rù ni láyé àtijọ́ a ti rí ibi tí olè wọlé tó dẹ̀ gbálẹ̀ mọ́jú mo ti rí when I was young nígbà tí mo kéré mo rí olè gbálẹ̀ mọ́jú mo dẹ̀ ti rí olè tó jalè tó kó ẹrù lọ tí ẹ̀mí ẹ̀ ò balẹ̀ ńbẹ̀ tí agbọ́n ta oyin ta ohun tí tó kẹ́rù yẹn padà bí agbára bí ayé àtijọ́ ṣe dá agba ayé ìsìn lónìí ẹ ayé ìsìn ayé Ọlọ́run ló ń sọ̀yàn ẹlòmíì lè wọ láì jẹ́ pé ikú Ọlọ́run èèyàn á rìn jáde ó lè má wọlé mọ́
Allah Akbar. láyé àtijọ́ kò sí tó jẹ́ àwọn òǹkún kékeré láyé àtijọ́ àwọn wọ 100 àwọn wọ 150 àwọn wọ 90 ayé ìsìn ẹni bá dàgbà jù bóyá 80 àwọn tí a rí dáwọ́ 90 àwọn tàtijọ́ nìyẹn generation ti sí bóyá 70 50 60 bá ṣe ń kú nìyẹn torí wípé kí ni ayé òdì kejì là ń gbé because èèyàn máa ń ní bíbélì sọ pé ó ní kì í ṣe gbogbo tó ń dán ní wúrà ayé ìsìn gbogbo nǹkan tó ń dán ti pọ̀ jù ayé àtijọ́ kò sí fóònù kò sí iná ìjọba kò sí gbogbo ẹ̀ ṣùgbọ́n ọ ń bára wọn sọ̀rọ̀ ará Ọ̀yọ́ ń bá Ifẹ̀ sọ̀rọ̀ Ifẹ̀ ń bá ará Benin sọ̀rọ̀ láyé ìgbà yẹn tí wọ́n bá dẹ̀ fẹ́ lọ sọ́dọ̀ ara wọn ọ ń lọ sọ́dọ̀ ara wọn ń gbúrò ara wọn náà tọ́lẹ̀ jẹ́ wípé ìfọ̀kànbalẹ̀ wà odidi èèyàn á fẹsẹ̀ rìn láti Ọ̀yọ́ á dẹ̀ fẹsẹ̀ rìn lọ Benin á dẹ̀ máa rìn lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kò dẹ̀ ní sí nǹkan tó máa ṣe débẹ̀ láyé àtijọ́ nísìn bẹ́ẹ̀ bá pẹ́ jù wájú ilé ẹ̀ gan ogun lè kó èmi ti níbi tí èèyàn ti ń dáná níwájú ilé ẹ̀ táwọn ọlọ́pàá dẹ̀ ń kó lóga kiri náà dẹ̀ mú ẹni ẹlẹ́ni á dẹ̀ lọ rọ́ọ̀pù ẹ̀ mọ́ pé olè ní ó dẹ̀ pa bàtà àwọn ará ilé ẹ̀ fi máa dé station wọ́n ti pa kí ló ṣe kò ṣe nǹkan kan náà ó ń dáná wájú ilé so ó ní wípé nǹkan rádaràda ayé rádaràda láyé sìn kì í ṣe ayé tí ó jẹ gidi ayé àtijọ́ ó dùn jù ìbẹ̀rù wà o lè jí nǹkan ní nǹkan tí mo pé tó bá jí nǹkan ní nǹkan tí wọ́n bá ti gbógun síta tàbí nǹkan kan ó mọ̀ pé ògùn apá ẹni sọ̀pọ̀nà apá ẹni yẹn òkú ẹ̀ máa fò wá síta ni tó máa para yánnayànna so kò sẹ́ni tó máa rí yẹn tó máa fẹ́ dáràn ayé ìgbà yẹn ìyàwó gan bí ìyàwó gan bá fẹ́ ṣe ṣìnà láyé ìgbà yẹn ó ti múra ọjọ́ kú ẹ̀ torí táṣìírí ẹ̀ bá tú bẹ́ẹ̀ náà lọkùnrin so ayé dùn láyé àtijọ́ ayé ìsìn àdúrà ló ń gbé dúró àdúrà tí àwọn èèyàn ń gbà ló ń gbé ayé ìsìn dúró especially ní ilẹ̀ Nàìjíríà àdúrà ló ń gbé dúró ibi tí èèyàn ti máa ní accident tẹ́lẹ̀ máa kọjá lẹ́gbẹ̀ẹ́ nígbà kan wà tó jẹ́ pé tí mọ́tò ẹ̀ bá dákú àwọn èèyàn á dẹ̀ jáde láti inú ilé wọ́n á dẹ̀ máa bẹ́ẹ̀ ṣe wọ́n á bẹ́ẹ̀ tì wọ́n á bẹ́ẹ̀ tún ṣe nísìnyí bí mọ́tò ẹ̀ bá dákú ẹjọ́ ẹ bá mi ti mọ́tò èlò lẹ́fẹ́ fún wa sáyé nìyẹn ọmọ agbẹ́yẹ̀ dọ́sítù tó lásídẹ̀ǹtì wọn á kàn lọ gba police report wá ṣé ló ń jẹ́ bẹ́ẹ̀ láyé àtijọ́ ẹni ìyá dẹ̀ kú síbẹ̀ wọn á gbé lọ mọ́ṣúárì ẹlòmíì ò tí ì kú tán kan wọn á ti gbé lọ mọ́ṣúárì àti rẹ̀ tán ní ká lọ gbókù kan wá tán dẹ̀ rí pé ẹsẹ̀ kan mì níbi tán ráàpù ẹ̀ sí tán rí pẹ́sẹ̀ mì náà bá tú pé ẹni yóò má dẹ̀ tí ì kú náà bá wọ síta wọn ò ní sùúrù kẹ́mi jábọ́ lára èèyàn wọn á sáré wọ lọ so ayé ẹ ti di pa ayé rádá gbogbo ìgbà yẹn ń du ẹ̀mí béèyàn bá sì kì í tí ì ṣe pé hospital gan wọn á dùn wọn á já ewé egbò wọn á lo gbogbo ẹ̀ fún á dìde lẹ̀ ayé àtijọ́ ló dáa jù o. ẹ ṣé gan kábíyèsí o ẹ ṣé adúpẹ́ tí a pè ń tí ẹ jẹ́ wa ìbéèrè tá a máa fi ká ètò tèmi nílẹ̀ ni tó jẹ́ ìbéèrè keje torí a ti gba àkókò kábíyèsí ní ọ̀pọ̀lọpọ̀ báwo ni àwọn ènìyàn wa tẹ́ wà ní òkè òkun báwo náà ṣe lè dáko sí orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn gẹ́gẹ́ bí iṣẹ́ àgbẹ̀ báwo ni. ẹni bá nífẹ̀ẹ́ tó bá nífẹ̀ẹ́ sí ohun tó dùn jù pátápátá ni bí wọ́n bá kọ́ńtàtì ẹ̀yin gan fúnra yín ẹ̀yin lóòtù wípé àwọn fẹ́ dá oko pé especially ní ọ̀dọ̀ tèmi kí n má sọ ní ọ̀dọ̀ ẹnì kankan kí n sọ ní ọ̀dọ̀ mi ẹni bá dá oko èmi mọ̀ wípé kò lè regret ẹ̀ inú ẹ̀ á dùn torí wípé ọ̀nà téèyàn lè fi ṣe ó ti pọ̀ jù ọ̀nà alákọ̀ọ́kọ́ ká ní for example ní ká ní pé èèyàn kan ń gbé ìlú òyìnbó ó dẹ̀ wù láti dá oko sí Nàìjíríà àkọ́kọ́ gba advice tó bá fẹ́ èlò ló ní lọ́wọ́ iye báyìí ló ní lọ́wọ́ okay iye cash báyìí tó bá acquire ẹ̀ bó bá jẹ́ pé o ò fẹ́ dúró pẹ́ pé kó o fi máa rí owó
gbin watermelon kò ń pẹ́ 3 months ní, gbin àlùbọ́sà kò ju 3 months lọ, ẹ̀gẹ́ bóyá 9 months, àgbàdo bóyá 3 months. Gbogbo àwọn nǹkan yìí ló ń dowó. Ọ̀gẹ̀dẹ̀ kò ń pẹ́, gbogbo ẹ̀ ló ń dowó. Ata, ẹni bá jẹ́ níyànjú tó gbin ata lọ rẹpẹtẹ tó kó láàrin mi ọmọ tata ò tiẹ̀ pẹ́ rárá tó tí ata ṣe tán sa tó gbẹ tán lọ tán rí bàjẹ́ kéékèèké tán kó wá sílùú òyìnbó, owó ńlá ni, owó gidi tí ò tiẹ̀ ní bìlíìfù iye tó máa wà pa. So gbogbo nǹkan yìí ó ló dáa kí àwọn èèyàn wa ṣe. Àwọn tó wà nílé náà wọ́n lè ṣe é. Common 500,000 250 èèyàn lè fi dá oko níwọ̀n bá bó bá ṣe ní tó lè jẹ́ pé a rí gbogbo àríjẹ àgbìn ṣùgbọ́n bóyá pé ó fẹ́ máa